tó ọmọ Yorùbá àtàtà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ kejì Yorùbá Nation Freedom Rally lónìí ìlú Èkó báyìí la wà báyìí bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí níbi tí Pavilion TV àti àwọn ikọ̀ wọn tí a ti jáde láti wo bí àwọn èèyàn bí wọ́n ṣe ń jáde fún Yorùbá Nation Rally lọ́wọ́lọ́wọ́ tí àwa náà sì máa ní àǹfààní àti bá àwọn èèyàn sọ̀rọ̀ pàápàá jùlọ ibi tí à ń lọ yìí à ń lọ sínú ilé ìjọsìn ibi tí wọ́n ti ń ṣe ìjọsìn kan lọ́wọ́lọ́wọ́ báyìí níbi ìjọsìn ti ìjọ Prophet and Scientist ibẹ̀ là ń lọ bá a bá débẹ̀ ẹ rí àrà tá a dá níbi tí a ti bá ní àǹfààní àti bá ogunlọ́gọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀ láti sọ fún wọn yí pé àkókò ti tó láti bọ́ lóko ẹrú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa Professor Adébánjí Akíntóyè àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú gbogbo àwọn sọmọgbè àwọn ìyá àwọn bàbá tí wọ́n ní kátúyáyá ẹ rí i pé ìlú Èkó náà ń la wà ẹ̀wọ̀n bá mú kírú àwa ká kúrò nílùú tá a wà ká padà wá sílùú Èkó láti wá wo kí ló ń ṣẹlẹ̀ àti báwo ló ṣe jẹ́ gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a bá pàdé nígbà tẹ́ ẹ bá rí fídíò wa ẹ rí ń bẹ̀ àwọn nǹkan tá a bá pàdé lọ́tún lósìn àmọ́ ṣáájú àsìkò yìí mo ń fi àkókò yìí rọ gbogbo àwa tá à ń wo fídíò yìí àbí àwa tá a tún wò ó ẹ jẹ́ á fi ránṣẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ jẹ́ ká wò ó ká tún wò ibi ọmọ Yorùbá àkókò nìyí fún wa láti jára wa láti dìde láti bọ́ lóko ẹrú pé èèyàn bá wo orú òpópónà yìí á sọ pé ìlú ló dá báyìí ṣùgbọ́n tó bá wà lórílẹ̀‐èdè wa tó jẹ́ orílẹ̀‐èdè Yorùbá tó di tiwa gangan á túbọ̀ dáa jù báyìí lọ àwọn ìbéèrè kan jọyọ látẹnu àwọn èèyàn àwa náà sì béèrè àwọn ìbéèrè àjọ àwọn ìbéèrè sí àwọn ènìyàn lọ́tún lósìn wípé fún àpẹẹrẹ ṣé ó tọ́ ká túra wálẹ̀ ká gbára wálẹ̀ lóko ẹrú àbí ò tí ì tó àsìkò tí wọ́n sì fún wọn wá ní àwọn ìdáhùn kọ̀ọ̀kan gbogbo ìdáhùn àti ìbéèrè wa yìí gbogbo ẹ̀ lẹ́ bá pàdé nínú fídíò yìí àwọn wo la láǹfààní àti bá sọ̀rọ̀ àwọn wo la láǹfààní àti bá pàdé báwo la ṣe rìn kí ni àwọn àǹfààní tá a rí àbẹ́kọ̀ọ́ tá a rí kọ́ látọ̀dọ̀ wọn ẹ má jẹ́ fi àkókò ẹ má gbà yín lásìkò gbogbo ìran Yorùbá gbogbo ẹ̀yin tó bá kùn ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ̀yin lọ́gbàlọ́gbà ẹ̀yin gúrùpù tẹ́ ti kóra yín jọ YSDM ni o ìfẹ́lódùn ọmọ Yorùbá ni o àti ìpele ẹ wò ó ìgbà tá a wà ní orí Third Mainland Bridge òun lẹ̀ ń wòye ẹ sáré pé inú mọ́tò ìgbà yẹn la kó ní Island tá à ń lọ sí Mainland láti lọ sí ibi pàtàkì yìí mo ń fi àkókò yìí rọ gbogbo àwa èèyàn tó bá jẹ́ ìwọ ẹnìkan ló fẹ́ jáde nínú ilé yín wá ẹlòmíì ó rẹ̀ ní méjì mẹ́ta nínú street yín ẹlòmíì lè lóhun ò tí ì gbọ́ yes ẹ láì tí wọn ẹ̀yin wòlíì ẹ̀yin pásítọ̀ tẹ níjọ tẹ́ẹ̀sì náà sì ń bá wa pariwo òmìnira orílẹ̀-èdè Yorùbá kò sí ẹ̀ṣẹ̀ nínú kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ ọ̀jọ́ yín mọ̀ kò sì sí ẹ̀ṣẹ̀ láti jẹ́ kí àwọn ọmọ mọ́ṣáláṣí yín mọ̀ lẹ́yìn àáfàá kì í ṣe tìgbéraga àwọn iṣẹ́ ọmọ ẹ̀yìn kọ̀kọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ìdí rèé tá a fi jáde láìpẹ́ láì jìnnà ẹ bẹ̀rẹ̀ sí ní wo fídíò wa bá a ṣe bá àwọn èèyàn pàdé tá a sì bá wọn sọ̀rọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run orílẹ̀-èdè Yorùbá yóò jẹ́ tiwa láìpẹ́ láì jìnnà láṣẹ Èdùmàrè. Àwọn àkàlẹ̀ yìí lágbára lọ́wọ́ àdúrà wa tẹ̀ sí gbà. À ń fi àkókò yìí sọ fún wa wípé àbíká sọ fún àná wa létí pé ṣé àgbàgbé pé Yorùbá Nation Freedom Rally ti bẹ̀rẹ̀. Láti àná ẹ dákun gbogbo ọmọ Yorùbá pátápátá ẹ jẹ́ á darapọ̀ mọ́ àwọn tó bá ń ṣe níbi tí wọ́n ṣe àbí ó yẹ ká bọ́ lóko ẹrú ni. Bí ó bá yẹ ẹjẹ́ á tètè sọ pé kò yẹ o. Bí bàbá wa Bánjí Akíntóyè tí wọ́n lè jókòó ara wọn jẹ́ láti 90 years tí ò tó bí bàbá sì ní ṣáájú. Kí Fúlàní máa pa wá ká má rí nǹkan kan ṣe ìgbéyàwó 100 years tí ò sì san ṣé ò tó pín ni. Ṣé àwọn àdìyàwó
tó túká a ó ti tó túká tàbí bá wá ìgbéyàwó àpàpàǹdodo ni o láàrin ìran mẹ́ta ti di mẹ́rin márùn báyìí fún ṣe èyí àfi àkókò yìí pọ̀ pé gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá ibikíbi tẹ́ ẹ bá ti rí tí wọ́n ń ṣe ẹ̀yin náà lè ṣe ládùúgbò yín ẹ jẹ́ kó yé àwọn ènìyàn ẹ gbé TikTok fóònù yín sí TikTok ìyẹn rìkọ́ọ̀dù ìbáàjẹ́ Facebook ẹ post ẹ̀ kí gbogbo àgbáyé rí pé nǹkan kan là ń béèrè fún orílẹ̀-èdè Yorùbá a lè jà a níbọn a ní àjàgbá fẹ́ kó síta ṣùgbọ́n ẹnu là á fi jà tó dé èyí mo fi àkókò yìí rọ gbogbo àwọn èèyàn pátápátá pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹjẹ́ àjàjàgbara fún òmìnira yìí ẹjẹ́ àṣẹ kí ni o ká dìde ìjàgbara fún òmìnira torí àwa kan torí ìran tó ń bọ̀ yóò sì dára fún wa lágbára Ọlọ́run mo ní yóò dára fún wa lágbára Ọlọ́run orílẹ̀-èdè Yorùbá ti bọ́ lọ́wọ́ oko ẹrú náà nílé ìta àti kò sí láti àná yìí lágbára Ọlọ́run lẹ́yìn ọ̀rọ̀ yìí á dúpẹ́ á lè rìn á yẹn fanda àwọn àgbẹ̀ tí ò ní mú lè máa lọ èyí tẹ̀ bá lọ Kwara ní ìṣẹ́ ẹ̀fẹ̀ béèrè lọ́wọ́ sí kí wọ́n ti mú yín lọ àgàgà àwọn tó ń lọ sí Oǹdó Èkìtì kí wọ́n tó lè lọ ní ìsìn ẹni tí ọ̀bá lówó aeroplane àgbẹ̀ security lọ́wọ́ sọ́yẹ orí bẹ́ẹ̀ sọ́yẹ kó rí bẹ́ẹ̀ nílùú Ìbàdàn àwọn kànlẹ̀kùn gbé wọn lọ nígbà wọn kànlẹ̀kùn kókó báyìí wọ́n ti gbé wọn lọ àwọn ọmọ Fúlàní ni o tí ọ̀yẹ́ ká péyà òfin sì ti sọ fún wa pé 100 years ní ká lò pọ̀ 100 years tí wọ́n ti parí lẹ́yìn ọdún mẹ́rìnlá tó ti gorí ẹ̀ báyìí àbí mẹ́wàá mọ́kànlá ti gorí ẹ̀ báyìí tó di èyí tó bá ń sọ ọ̀rọ̀ yọ ọlọ́pàá ò lè mú ẹ tó o bá ti dínà tó o gbé dínà fọlọ́kadà bó ṣe kọjá bóyá ìgbéyìí rẹ̀ ló ní mọ́tò pé wọ́n ti kọjá tẹ́ẹ̀ sì bújọba tẹ́ẹ̀ pè wọ́n lórí tẹ́ẹ̀ fún wọn ní ìbú ara wọn ò lè dí yín lọ́wọ́ o wọ́n ní kẹ́ sọ̀rọ̀ yín àmọ́ ẹ kéèsì díẹ̀ síta kí gbogbo àgbáyé kó ṣe kí ni kí wọ́n mọ̀ pé ẹ̀rẹ́ Yorùbá ó ń jẹ ìyà ìlú tó bá sì ti ń jìyà ó láǹfààní àti sọ pé kò ṣe mọ́ bá a ṣe kí ni a ṣe mọ́ orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá Yorùbá nation no retreat no surrender ẹ ṣé o àdúrà gbogbo wọn gbà o. Yorùbá nation no going back. No retreat, no surrender. Gbogbo ẹ̀yà ọmọ Yorùbá tó wà ní ìdìbò bá wá lókè òwe yìí ló kọ́ ọ́. Mo sì gbàgbọ́ àti àgbà àwọn àgbà àgbà ọmọ ìwé Yorùbá ẹ̀rọ àṣàlẹ̀ àgbà. À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè olómìnira Yorùbá. Wọ́n fẹ́ fi àkókò ìtọ́jú fún àwọn ẹ̀yà pé láti àdáméjì ọ̀dùnkú ẹ̀ nígbà táwọn amúgbèsọ aṣẹ́gbà ní àtúntòyè tó ti ní gbogbo àwọn ọmọdé àwọn ọmọdé láti máa sọ fún gbogbo èèyàn pé àkókò tó fún ọmọ Yorùbá láti dá dúró. Lọ́yà adádúró àbí ọ̀yẹ́ lọ́yà ká dá dúró àbí ká sì wà lábẹ́ olómìnira amúnisìn. Tí ọ̀rọ̀ ayẹ ẹbí pé ọ̀yẹ́ ká fún máa bá lọ báyìí. Àwọn ọ̀yá wa tí wọ́n wà lóko wọn ò lè dókòrò mọ́ àwọn ọmọ ò lè dókòrò mọ́. Bẹ́ẹ̀ ìyá bá fẹ́ lọ láti báyìí lọ sí Ìbàdàn.
ọmọ máa wà sẹ́yìn lọ́dà máa lè fi bàbá mi. Fúdé èyí àfi àkókò yìí rọ gbogbo àwọn èèyàn pátápátá ládùúgbò wa ẹ máa ní wọ́n ní àwọn èèyàn. Ìwọ náà lè fẹ́ ẹni tí ìsọ̀kẹ́ tó máa ń lóye owó tó sọ máa lọ síbẹ̀ tó òfin orílẹ̀-èdè Yorùbá bẹ́ẹ̀ ni gbogbo àgbáyé máa rí. Ní kíákíá orílẹ̀-èdè Yorùbá ní kíákíá lórí tó fẹ́ ìgbéyàwó tí ò léso àgàláyà àbímọ àbísí àti nílẹ̀ Yorùbá ẹ̀rọ náà bàbá wa tí ì ṣe pẹ̀lẹ́ náà láti pọ̀ sínú ọwọ́ àtúgbẹ́ báyìí àwọn ọmọ yìí lọ léèwé wọn ríṣẹ́ ọmọ Fúlàní tí ọ̀kàwé ara kò ṣe. Ọmọ Yorùbá lọ́wọ́ àfẹ́ àwọn lọ́sẹ̀ ìjọba aláwọ̀ lórí lọ́yẹ̀ orí bẹ́ẹ̀ àǹfààní ti wà fún wa báyìí láti pariwo síta Fúdé ìyá àrùbá àrùbá ẹ bá láwọn èèyàn tó ń ṣe bí eléyìí ní àdúgbò yẹn ilé ìdarapọ̀ wọn ẹ má bẹ̀rù ọlọ́pàá tó dé kóyè bẹ́ẹ̀ lọ níyà bẹ́ẹ̀ lè tó lọ́nà bẹ́ẹ̀ tó ní mọ́tò lọ́nà bẹ́ẹ̀ sọ pé bẹ́ẹ̀ la rédíò station àbẹ́ police station ọlọ́pàá ò lè kóyè tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ṣe ṣàlà ilẹ̀ sọ kò sí òfin tó dè wá lágbára lọ́wọ́ Ọlọ́run ló jẹ́ kó ṣeé ṣe fún wa ẹ máa bá wa wá fi àwọn àdúrà lálẹ́ àwọn bàbá wa kò fẹsọ̀ bá ń jẹ́ àfikúrè olóyè lẹ́yìn àdéyẹmọ ìlú gbogbo wọn lọ́wọ́ káàkiri bàbá Akíntóyè tó wà láàyè gbogbo wọn ti wà ní Nàìjíríà báyìí nínú ayé sọ̀rọ̀ lórí kíni lórí lọ́ba wa tó àkókò tí wọ́n fi wá kọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ àpàdé níbi báyìí wọ́n sọ fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run ni wọ́n fẹ́ wá lọ́wọ́ láyọ̀ àtàlàáfíà o Yorùbá àdìmọ́ àlóògùn náà fẹ́ sàdáṣe ní kárọ̀dá lóògùn kájọ lọ sọ nínú bí ìdòdì ọwọ́ àkùnà ọmọ ẹ̀yìn màmá wa yìí bàbá wa o ẹ jáde o ní pòfẹ́sọ̀ máa ń jẹ́ Akíntóyè tó ti wọ 90 years tí máa ń jà fún òmìnira ẹ láti ṣẹlẹ̀ lọ́fẹ́ kọ́ ní sí àlọ́ torí irú àwọn ọ̀dọ́ báyìí ẹ sọ fún àwọn ọmọ yìí ẹ sọ fún wọn káwọn ẹ̀ darapọ̀ kò ní dandan tí òdìgbà tí wọ́n bá ń lọ kọ àgbẹ̀dẹ̀ tí wọ́n lọ bí ìṣọ̀kadà yọ̀ọ̀dà